Odùpẹ́ fẹ́ lè dùn bàbá lẹ́gbà. Àyìndé Problems always. Àyìndé Bàbá lẹ́gbà. Àyìndé wà àbúrò ò ní tọ́ṣí ẹ̀ kí ni mo gbọ́ mọ́ nítorí pé ojú rẹ̀ tuntun tó gbé wá lọ́tẹ̀ yìí eré ni o jẹ́ kí n mọ̀ tó ń ṣẹlẹ̀. Bàbá lẹ́gbà ẹ dúpẹ́ fọ́lọ́run. Kí n mọ̀ pẹ́ wá Ẹ dúpẹ́. bó ní kí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀pẹ́ o ọ̀dà kí n sọ pé alihamudulilayi. N tí mo fẹ́ gẹ́gẹ́ nu. Ẹ ní bìlífù pé tírénì mi mo ti ń bọ̀ báyìí. ṣé ní iṣẹ́ tà ń wá Tírénì iṣẹ́ ẹ̀zálì. ṣé a ti rí iṣẹ́ báyìí. Ẹ ti ríṣẹ́ bàbá lẹ́gbà. A ti rí iṣẹ́. Èmi lẹ̀ ti ríṣẹ́. Sórí nàìjọ́ tó ti ń bẹ táàtìjọ ń bẹ táàtìjọ lílẹ̀ papọ̀ gbogbo wà tó máa ń wù mí láyé onílò wà tínú mi dùn gbogbo wà tó máa ń wù mí láyé ìwé lérí burúkú lọ máa ń wù bọ̀tọ̀ onígangan ló wù àtọ̀dún mi nú a ti ríṣẹ́ báyìí. Bàbá lẹ́gbà múlẹ̀ ti ríṣẹ́. Kí n fọkàn balẹ̀. Ṣé wá rí tírénì tí wọ́n kọ́ wa nígbà tá a jẹ tírénì lọ́tún tá a jẹ tírénì lósì. Àjọ Àyìndé ní ṣòro ọlá àti ríṣẹ́. Ẹ̀yin mélòó lẹ jẹ tírénì? Ṣé kò sínú àwọn tó máa jẹ tírénì ni? Ẹbẹ́ ni tó bá jẹ tírénì ló máa pè ní iṣẹ́. Kí ló dé tó fi yọ mi sẹ́tìn? Ẹ mọ̀ gbọ́ bàbá lẹ́gbà ẹ sì jẹ́ kí n gbólẹ̀ náà. Ọ̀dà mo ń gbọ́ o. Tírénì tá a wá sí o mo wá wáyé mo sọ fún ọmọ ní èmi kọ́ ni wọ́n ṣiṣẹ́ yìí o mo ní bàbá mi kan tí wọ́n wá ṣiṣẹ́ yìí wọ́n ní mo ní bẹ́ẹ̀ ni bàbá mi kan bọ̀ wá ṣiṣẹ́ yìí tírénì wọn wá ní òun ni mo wá fẹ́ pọ̀ sí yín lára. Tó ń jẹ́ kó yé mi nìsín ni pé tírénì tí wọ́n fún yín bẹ́ẹ̀ yẹn wà ṣàlàyé bó ṣe jẹ́ fún mi. Gẹ́lẹ́. Tó bá rí bẹ́ẹ̀ go ahead jẹ́ kí n gbọ́ o. Ṣé rí bàbá lẹ́gbà tẹ̀sí mo wá wò ṣe wá rí iṣẹ́ yìí iṣẹ́ kékeré owó ńláńlá ni ó ṣòṣù lẹ́ẹ̀mọ̀ gba owó gọbọi. Owó ńláńlá tí mo wà gbogbo náà ni mi ò wà ṣe àgbàpọ̀ iṣẹ́ tó rọrùn tí mo máa gbowó gidi tẹ́mi náà máa fi rí nǹkan gidi ṣe inú ayé òun ni mo ní ìdí. Ọlọ́run sì ti ṣe. Olúwa tó bá rí bẹ́ẹ̀ mo dúpẹ́ o Elédùà mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ọ̀yá ń ṣe ń bẹ́ẹ̀. Tó bàbá lẹ́gbà ṣé wọ́n gbé bá wá wọ inú ọgbà sẹ́wọ̀n kẹ́kọ̀ọ́ wọnú ọgbà wọn lásán ẹ̀ ń wọ bẹ̀ báyìí tírénì wọn náà mo fẹ́ kọ́ yín yìí o ẹ̀ ń wọnú ọgbà báyìí ẹ kọ̀kọ́ rẹ́rìn. Tẹ bá wá rẹ́rìn tán ẹ tó lejú tẹ bá tó wá lejú ẹ tó mọ̀ jó báyìí ẹ mọ̀ jó báyìí tírénì wọn nù ẹ̀ ń ṣe eléyìí lásán 50,000 bí ó ṣe mọ̀ ọdún lórí àkáǹtì yìí. 50,000 lérí pé mo lè jú mọ́ rẹ rìn mo tún wá ṣe kí ni mo tún mú jó tírénì nù ó ti tán. Irú iṣẹ́ wa ní Àyìndé jẹ́ kí n ṣàlàyé fún mi yóò kó yé mi sórí gbogbo nǹkan tó máa ń ṣe fún mi níṣẹ́ mi ayé mi gbogbo àwọn nǹkan tó máa ń kọ́ àgbà kó bá yẹn ni jẹ́ kí mọ̀ tó ń ṣẹlẹ̀ ìgbà tó ní sọ fún mi nísìnyí bá wà oní màá jó màá rẹ́rìn màá tún máa lè jú wọ́n á di mélòó. Bàbá lẹ́gbà tó wá wà ń bẹ̀ náà ni pé bẹ́ẹ̀ bá rẹ́rìn tán tẹ́ sì lejú tẹ́ jó tán ṣe bí kẹ́ dé sẹ́ni náà ni abẹ́ mọ́ sẹ́ni dé. Sẹ́ni kẹ̀kẹ́ àbí sẹ́ni màṣíìnì. Ẹ wá ní màṣíìnì dè ní. Ṣé kẹ̀kẹ́ dé sẹ́ni kó lè kẹ́ fàkó gbé. Àyìndé níbi tó ń gbé mi lọ ṣé tí mo rò lọ́kọ́ mi gbogbo ló ń ṣẹlẹ̀ ọgbà wèrè kan yẹn. Bàbá lẹ́gbà wọ́n pé lọ́gbà wèrè bọ́ ọgbà kí ni wọ́n ni. Ṣé àwọn tó ń bẹ́ bá ti fẹ́ dé sẹ́ni wọn wọ́n bá ti sáyé lọ́rùn yóò ìjà ìdọ́gbùn yìí jẹ lẹ́yìn ẹ̀kọ́ tó rẹ́rìn sọ ni ẹ̀tún rẹ́rìn sí wọn. Àyìndé kò ní yí ẹ gbọ́gbọ́gbọ́ ní wèrè.